ẹjọ́ tó lọ ẹjọ́ ẹ má bínú o ẹjọ́ ẹ má bínú mo kàn fẹ́ pàkíyèsí sí kankan ni sẹ́rí ẹ̀yìn àgbàlagbà náà lè máa ń pòwò ẹni ẹ̀mí iṣẹ́ ó gùn jẹ̀mí èèyàn lọ nǹkan tí mo fẹ́ sọ yìí mo fẹ́ rán iṣọ́ gà wá ni tó jọmọ yín mo fẹ́ rán iṣẹ́ wọn ọ̀gá fẹ́ràn iṣẹ́ o ayakata iṣẹ́ àṣekú gbogbo ní òrìwé rẹ̀. ẹ má ṣe yọnu iṣẹ́ tèmi lèmi ṣe. ibi iṣẹ́ náà láti tí mo ní lọ́lẹ̀ o. iṣẹ́ ti sáá bí aago. ṣé tó ń fún yín ṣe. fún àṣẹ báwo ọ̀gá gan ni mò ń bá wí fúnra wọn. mọ́mì mi ìríyàwó mi pè sójú mi ìríyàwó mi sójú débi pé a máa rin àwọn ìrìn tó yẹ ká rìn tí n bá pè òní studio ọ̀la meeting ọ̀túnla wọ́n lọ ṣe interview wọ́n lọ ṣe nǹkan kan ló máa sọ fún mi mọ́mì mi náà níṣẹ́ tí mò ń ṣe náà for God's sake. ṣókùnrin gidi ni wọ́n ṣá mo try bó ṣe ṣe pọ̀. dúdúdú what excuse do you want to give me. just a day ló ní fún mi in a week kábí bẹ́ẹ̀ wedding iṣẹ́ ẹ̀ tó mú ẹ̀ gan-an ni kò mú lọ́kùnkún dùn it is over with me and you go and marry your work. wọn lọ mà ṣàánú mi o ìjọ wo lọmọ ìfẹ́ nísinmi báyìí irú iṣẹ́ wo ló gbà yìí. ẹni ẹ ó lòun admire ó tún seduce lórí program wo ni tẹlẹjọ ń ṣe irú rubbish wo nìyẹn. bọ́kọ̀ orí bẹ́ẹ̀ náà iṣẹ́ mi ni mò ń ṣe ṣe bí kò wá. ṣó wà ó kẹjà. tẹ́ ẹ bá fẹ́ kí Richard tó bọ́ lọ́wọ́ yín o ẹ wá àsìkò fún ẹ create time fún ẹ dẹ̀ rí ara yín sílẹ̀ ẹ ní ìtẹríba kí ó má bàa tó bọ́ lọ́wọ́ yín. kó tó di pé màá nù ẹ̀ wá dákú. 2 minutes jẹ́ 1 sec ni màá fi bá tiẹ̀ jẹ́.